Katsina security outfit a gbọ́ pé wọ́n pa agbésùnmọ̀mí tí ò dín ní 40 ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ wípé àwọn security outfit yìí wọ́n yàtọ̀ sí ìrù ẹkùn àwọn Haúsá ni o. Tá a bá dẹ̀ ń sọ̀rọ̀ bandit ẹ̀yin náà mọ̀ wípé táwúsá bá fi wọ inú igbó tọ àwọn bandit àwọn Fúlàní náà wọlé tọ̀ ìtumọ̀ wípé kò sáyè fún yín láyè ẹ kúrò lórí ilẹ̀ wa ni. Ṣùgbọ́n bandit ni bandit ń jẹ́ o. Bí ìran míì bá wà láàrin bandit àwọn tó ń ṣe àwárí lágbàáyé wọ́n ti sọ fún wa wípé àwọn Fúlàní ló pọ̀ jù náà terrorist. Ṣùgbọ́n bandit àwọn tó ń wọ ọ̀daràn táwọn Haúsá wọlé tọ̀ yìí Fúlàní ló pọ̀ nù wọn. Wọ́n dẹ̀ pa bíi 40. Kí ni ìtumọ̀ ẹ̀ fún wa? Pàápàá jùlọ àwa tí à ń sọ pé Sunday Ìgbòho olóyè Sunday Ìgbòho pé kò ṣe dáadáa. Tá à ń sọ pé ìrù ẹkùn ò ṣe dáadáa. Àwa tá a sọ wípé fíìmù ni wọ́n ń yà. Kí lẹ fẹ́ sọ nípa àwọn Katsina security outfit yìí? Àwọn Sunday Ìgbòho àwọn ìrù ẹkùn wọ́n pààyàn. Àwọn tí wọ́n mú gẹ́gẹ́ bíi bandit wọ́n ń fà wọ́n lé àwọn agbófinró lọ́wọ́ ni. Then kí la wá ní ìrù ẹkùn ṣe fún wa tí àwa Yorùbá fúnra wa tá a fi ń takò wọ́n? Kí ló dé? Kí ló ń ṣe ọmọ Yorùbá? Àwọn Haúsá àti Fúlàní tí a jọ ń claim pé àwọn jọ nílẹ̀. Àwọn Haúsá fúnra wọn wọ́n wọlé tọ̀ àwọn Fúlàní lọ nínú àwọn igbó wọn àwọn bandit wọn pé irọ́ àwa tá a wá bá wọn pààlà tá a gbà wọ́n lálejò tí wọn ò pa orúkọ wa pọ̀ táwọn kan sì tún ń dọ́gbọ́n sọ wípé àwọn Fúlàní Yorùbá kí ni ń jẹ́ bẹ́ẹ̀? Wọ́n lé àti Fúlàní Mali àti Senegal ìtẹ́ ń claim pé Fúlàní gbá ni wọ́n kì í ṣe Fúlàní Nàìjíríà. Àní kí bandit máa lọ sọ pé kí Fúlàní lọ. Bandit ni ìrù ẹkùn fẹ́ gbógun tì. Kí ni problem ọmọ Nàìjíríà? Kí ni problem ọmọ Yorùbá? Bàbá wa wí tán níbì kan ni wọ́n ti wá wọ́n ń ṣe ti Nàìjíríà. Ṣé bí wọ́n bá wá ṣe ti Nàìjíríà wọ́n nìkan máa wá jí wa gbé Nàìjíríà ni? Ẹ sọ̀rọ̀ náà. Instead kí gbogbo jagunjagun ẹgbẹ́ àwo ká parapọ̀ lásìkò yìí tí gbogbo tiwa ló máa ń yọ yẹ́ṣá. Ẹ wo báwọn Haúsá bí wọ́n ṣe ń jubilate wípé wọ́n pa àwọn bandit. Àwọn Fúlàní gidi àárín wọn gan wọ́n jubilate pé ọwọ́ ti àwọn bandit torí à sọ pé gbogbo wọn ni bandit. Ní gbogbo wọn ni terrorist láì tí ìwà pa èèyàn kankan ẹ̀dẹ̀ ń sọ̀rọ̀ ẹkùn lẹ́nu. Irú tí yìí kò yé mi o. Ẹ̀yin tẹ́ ẹ̀dẹ̀ ń sọ bẹ́ẹ̀ tẹ́ ní kò sí bẹ́ẹ̀ ṣe jẹ́ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ṣé ara yín lẹ̀yin jà fún àbọ̀mọ Yorùbá? Torí jà àgbà tẹ́ ń jà yìí kò yé wa. Ayé fẹ́ràn ẹ̀yin náà. Ẹ má fi ìwà owó ara yín ẹ má fi ba ìfẹ́ táyé ní sí ẹ má fi bà á jẹ́. Àwa ò ní ẹnì kankan lọ́kàn. Gbogbo ọmọ Yorùbá ni a ní ẹgbẹ́ kankan lọ́kàn. À ń sọ̀rọ̀ pa gbogbo ọmọ Yorùbá tó ń tako ọ̀nà àbáyọ lásìkò yìí pàápàá jùlọ nílùú Kwara. Àwọn ọmọ Kwara kan ti dìde. Wọ́n lólóyè Sunday Ìgbòho làwọn ń fẹ́. Gómìnà ni wọn ò gbọdọ̀ gbà láàyè mọ́ kó wá sínú ìlú. Àwọn ẹgbẹ́ tó dìde tán láwọn ò fẹ́ olóyè Sunday Ìgbòho. Kí láǹfààní wọn nínú ìlú? Ṣé kí wọ́n máa pa àwọn aráàlú lọ ni? Kí lèrò ọkàn wọn tí wọ́n fi sọ pé àwọn ò fẹ́ olóyè Sunday Ìgbòho? Àwọn ọlọ́pàá àwọn army tí wọ́n wá síbẹ̀ sì sọ pé ẹ fẹ́ wọn. Àmọ́ síbẹ̀ ìlú Kwara ń dahoro lọ. Ẹ̀rọ náà àbáyọ. Àwọn Haúsá
àwọn Katsina security outfit òun ni wọ́n gbógun ti àwọn agbésùmọ̀mí yìí ẹ̀yin ń ṣèrànù nílẹ̀ Yorùbá ẹ̀ ń sọ pé ẹ̀ fẹ́ èèyàn kan ká wá sọ wípé wọn ò fẹ́ àwọn tó gbógun ti àwọn bandit nílùú Katsina sáà bandit yẹn ò sì ní wà bẹ́ẹ̀ wọn ò ní wọ́n ṣọṣẹ́ kí ló dé tá à ń takora wa Olúbàdàn lùbàdàn kábíyèsí ọba Aládọjà wọ́n ní kí gbogbo Fúlàní kí wọ́n kúrò ní igbó ilẹ̀ Ìbàdàn Olúwo dìde ó ní díjìn wà nínú àwọn Fúlàní tí wọ́n ti pẹ́ nílùú Ìwó kan tó kóra wọn wá tá là ń ṣe à ń takora wa nítorí kíni àwọn tí wọ́n ń gbèjà àwọn Fúlàní tí ń kọ̀yìn sí olóyè Sunday Ìgbòho lásìkò yìí ṣé ká má parọ́ fúnra wa jẹ ẹ̀ ń tẹ́ra yín jẹ ni. Number one, Ọlọ́run ti fi olóyè Sunday Ìgbòho hàn eléyìí kì í ṣe wípé à ń sọ̀rọ̀ nípa ẹgbẹ́ míì tàbí láti bà ẹgbẹ́ yẹn jẹ́ Ọlọ́run ti fi hàn ibi tó dẹ̀ gbé ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá dé ní ìsìn lásìkò yìí ó yẹ ká kíká yẹn ni ẹ̀yin tẹ́ ń dájà lẹ̀ tẹ́ ń kọ́ yìí sírú ẹ̀kùn ìkàmọ́ níyìn o ìkà níyìn Ọlọ́run gbọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá ń sọ̀pọ́ọ̀tì ọba tó kó Fúlàní sẹ́yìn tó ní díjìn ni wọ́n pàápàá jùlọ nínú ìlú yẹn ẹ̀ ń fẹ̀mí ara yín wewu ni kì í sọ̀rọ̀ àwàdà béèyàn ò bá ya wèrè tán wọ́n ń pa èèyàn àwọn èèyàn yín nínú ìlú yín nílùú Kwara nílọrin àwọn kan wá dìde nígbà tí wọn ò rójútùú sí tíjọba ò rójútùú sí pé a ṣetán láti lé wọn jìnnà ẹlẹ́ẹ̀fẹ́ wọn irú àwọn èèyàn wo nìyẹn náà ẹ pè wọ́n lóko tó bá wù yín ẹ fi sábẹ́ comment section ṣe lè prove ara yín pé ẹ mọ̀ ń pa ẹ̀ lẹ́yìn tẹ́ ẹ bá lẹ̀ fẹ́ rú ẹ̀kùn ẹ wá gbàgbé kó jẹ́ rú ẹ̀kùn kó jẹ́ OPC ló dìde tó wá sí Kwara tó sọ pé àwọn fẹ́ lé báńdíìtì tẹ́ ẹ bá lẹ̀ fẹ́ wọn ẹni bí nìyí ẹ̀rú kí Yorùbá ọmọ gbà lọrin padà omi ìgbẹ́yìn Fúlàní lẹ́yìn tẹ́ ẹ dìde yẹn àwọn ọmọ ọkọ Yorùbá ni wọ́n padà dìde pé Sunday Igboho làwọn fẹ́ ẹlẹ́tẹ̀ nìyí alábùkù nìyí wọ́n lè wá sọ pé Kwara Ìlọrin kì í ṣe ilẹ̀ Yorùbá ilẹ̀ ibo wá ni ìtàn kì í kù ló fi ń dùn mí fún àwọn ẹgbẹ́ ológun kan tí wọ́n ń dìde tí wọ́n against ìrú ẹkùn àti olóyè Sunday Igboho kànràkan ṣiṣẹ́ pọ̀ ó ń dùn mí gan torí pé wọ́n àsìkò yìí kọ́ ló yẹ ká sọ pé a fẹ́ má gbà Ọlọ́run ti tò àwọn èèyàn kan sípò àgbà ẹni tó ń bọ̀ lẹ́yìn ò tẹ̀ sọ pé tiwọn báwo kí la wá ń bá ká ta ló ṣépè fún wa ẹ má sọ pé Aólẹ̀ o ìpè Aólẹ̀ ti expire ìwà wa ló kù tó ń ṣépè fún wa ẹnikẹ́ni tó bá against rescue àwọn èèyàn from bandit olórí burúkú ẹ̀dá ni Haúsá àwọn Katsina security outfit wọ́n dọ́gbọ́n gbalẹ̀ wọn padà wọ́n try láti sọ pé ẹ̀yin Fúlàní ẹ fìlú wálẹ̀ fún wa ìbá wá láti Cameroon àwọn tá a jọ wà tí wọ́n ń ṣe bandit ẹ̀yin tẹ́ wá láti ibi báyìí tẹ́ ń gbéra ó yá wọ́n dáná bò wọ́n àti dáná bò wọ́n bí o ẹ̀ ń pariwo ẹ̀ ń against èèyàn ọmọ Yorùbá ẹ wá jókòó sídìí ọ̀tẹ̀ kìkìdá bastard nìyí gbogbo ẹ̀yin èèyàn tí ẹ bá ń sọ̀rọ̀ tí ò dáa nípa àrùn ẹkùn lásìkò yìí tẹ́ ń fẹnu bà olóyè Sunday Igboho jẹ́ lásìkò yìí ẹni bí nìyí a ní ẹ fọwọ́sowọ́pọ̀ béèyàn bá ba OPC jẹ́ lójú èmi ní tí wọ́n ti ṣe sẹ́yìn tẹ́lẹ̀ mi ò mọ̀dí tí wọ́n ṣe sún sẹ́yìn ní ìsìn àti nǹkan tí wọ́n fẹ́ màá bónítọ̀ ń wí pé má ṣe bẹ́ẹ̀ àríṣe láríkà àríkà ń bàbá àrègún nígbà tó lóye Sunday Igboho ò tí ì jáde gẹ́gẹ́ bí àjìjàǹgbara àwọn OPC lọ́wọ́ àbẹ̀
ṣé kì wá ṣe pé àwọn OPC ọ̀hún tí wọ́n ń jáde lásìkò yìí ẹnìkan ò jáde lásìkò gbà ẹ o ajìjàngbara mi ò jáde kó condemn OPC o bẹ́ẹ̀ ṣe dáadáa náà lẹ́tún ṣe èyí tó kù díẹ̀ káàtó èèyàn kì í pé tán bólóyè Sunday Igboho bá wá ń ṣe èyí tó kù díẹ̀ láwọn ibì kan tó tiẹ̀ jẹ́ fíìmù ló ń lọ yà lóòótọ́ bójú akátá bá léwó lásìkò yìí kì í ṣe iye inú ajẹ ló yẹ ká ti gbọ́ kí ló dé tó ń kálukú ò gbà fọ́lọ́run bí tọ́lọ́run bá tò sí kí ló dé tẹ̀yìn ọmọ ẹ̀yìn ń dá wàhálà alẹ̀ láàrin àwọn olórí kí ló dé tá à nífẹ̀ẹ́ ara wa lásìkò yìí kí ló dé tá à ṣàtúnṣe Katsina security outfit àwa nírú ẹkùn ń bí alopc ń bí wọ́n ń bára wọn ní gbólóhùn àsọ ẹdúò tí ẹ̀yin kan bá ń sọ pé kò yẹ ká nírú ẹkùn kò yẹ kó lóye Sunday Igboho ní outfit àwọn outfit tí wọ́n ní ìlú haúsá ńkọ́ ọlọ́pàá wo ló mú wọn sí pẹ̀lú ìbọn tí wọ́n kó fún wọn ìyẹn Hisbah police àwọn ẹlẹ́sìn kan ló tún ní ẹlẹ́sìn mùsùlùmí wọ́n ní Kánò ìjọ wo lè gbọ́ ariwo wọn ọmọ Yorùbá Ṣéun Agboola lórúkọ tèmi jùgbọ́n àmà sàlẹ̀ tí ń wò wá Ọlọ́run á dúró tì wá o.